A kú dédé àsìkò yìí níbikíbi tí a bá ti ń wo ìkànnì yìí. Mo rọ̀ ọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́. Ìkànnì Lovers Arena TV nìkànnì tí ó já sí yìí. Mo bẹ̀ ọ́ jọ̀wọ́ bá mi subscribe sí, bá mi like ẹ̀, wo ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún. Ó rí àmì aago kan níbẹ̀ táwọn olóyìnbó ń pè ní notification bell. Mo bẹ̀ ọ́ bá mi tẹ̀ ẹ́, wo ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún náà. Ó tún rí àmì kan tó wá sísàlẹ̀, jọ̀wọ́ bá mi tẹ̀ ẹ́. Yóò gbé option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè òun tí ń ṣe option ali àti li tí ń ṣe option all. Òun ni kó bá mi tẹ̀. Tí o bá ti tẹ̀ ẹ́, ó láǹfààní láti máa wo ìkànnì yìí nígbàkigbà tí ètò wa bá ti ń jáde. Ìyẹn lórí ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn náà ní orúkọ mi. Ìkànnì Lovers Arena TV nìkànnì tí ó já sí yìí. Láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ejò, gbogbo pátápátá la mọ arákùnrin kan tí í ṣe pé ó máa ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn, tí ń ṣe arákùnrin Femi Falana. Femi Falana òun ló bọ́ta tó sọ àwọn ọ̀rọ̀ bìtìbìtì kan tí mo rò pé kò ní jẹ́ pé tí mi nìkan ṣo ni yóò gbọ́, níbi tó ti sọ bí ààrẹ wa Tinubu tó ti ná àwọn owó rọ̀gùrọ̀gù kan, àwọn rọ̀gùrọ̀gù tó tóbi tí ò ṣeé gbọ́ àti tí ò ṣeé gbà sétí, wípé tó kó fún àwọn gómìnà ilẹ̀ wa. Ó tẹ̀síwájú wípé gbogbo bí ohun gbogbo ṣe le tó ìyẹn lórílẹ̀‐èdè yìí, wípé ààrẹ wa ò tiẹ̀ wo bẹ̀ rárá. Òun tó ń òun ló ń ṣe bẹ́ẹ̀ kẹ̀rẹ́, kò ń ṣe bí wọ́n ti sọ fún àwọn aráàlú nígbà tí wọ́n fẹ́ gòkè sórí ipò ààrẹ. Òun ni wọ́n padà ń ṣe èyí. Ó sọ̀rọ̀ yìí níbi àpéjọ kan ti ìlú Èkó. Ibẹ̀ ló ti sọ ọ̀rọ̀ yìí. Ẹ̀gbọ́n ohun tí arákùnrin Fẹ́mi Falana òun tó wí ní pàtó gangan bí orílẹ̀-èdè Nàìjíríà bó ti wọ́, àti nípa bí ó ṣe sí ètò ààbò, nípa ìjínigbé àti nípa ìwà ọ̀daràn káàkiri tí ń lọ, bí àwọn ènìyàn ti ń fi ara wọn ṣe oògùn owó. Gbogbo ẹ̀ pátápátá òun ni arákùnrin yìí òun ló sọ nínú ọ̀rọ̀ yìí, ìyẹn ní ìlú Èkó. Ẹgbẹ́ gbogbo tó wí pátápátá. Mr. President, and you must ask for explanation on this. In December 7, this regime, Bola Tinubu administration, gave out 135 billion naira to governors to fight COVID-19 in 2023. Do you know what I'm talking about? Last December, they gave out 123 billion to, not 135, you can go, to fight COVID-19. Furthermore, and this must be our demand from here. This regime must, and if we have to go to the street, it's so fundamental. This regime must, comrade, must, warehouse the gains of the removal of fuel subsidy and channel it towards alleviating the poverty of our people. What I mean is this, again you can Google. In April last year, what the three tiers of government, the federal government, the state government, and local government shared was 655 billion naira in April. When subsidy was removed, right? First subsidy. Since June, according to the Minister of Finance, you can Google, there's no month that less than 1 trillion has been shared. As a matter of fact, you can quote me on this. In June last year, what they shared was 1.9 trillion. They were balanced when they got to Abuja. Where is this money come from? They had to save 900 billion and shared, and shared 1 trillion in December last year. You know, the governors came to Lagos to celebrate with Governor Bola Tinubu, President Bola Tinubu. Are you aware? Yes. That month, what was shared was 1.7 trillion
That is apart from the 135 billion I just told you about in December. So if anybody tells you Nigerians must sacrifice because there's no money, tell them what they are saying is bokun. Push it. So what we should be demanding, where are the gains of subsidy removal? Do you understand me? Yeah. When we had a situation like this, a little situation under Abacha, as bad as Abacha was, he set up what we call the PTF. You understand me? Yes, sir. The gains of fuel increase then was kept and used to address infrastructural crisis in the country. So this time around, we are demanding for our right because what they told us, all of us, subsidy is gone. I mean, they said the gains of subsidy will be used to address the problems of unemployment, of insecurity, of food crisis, and so on and so forth. But today, the people have been forgotten. These National Assembly people who are pretending in the last few days, senators called, the managers of the economy, House of Rep called them, and they addressed the press that we want to help the poor. Let the poor breathe. These ones, please, each of them in Abuja, including those who had no bicycle before they went there, gave themselves a 160 million naira jeep, each of them. Yes. Yes. And I'm going to try and challenge you, comrades. The budget of National Assembly this year was 178 billion naira. The National Assembly members themselves rewrote the budget and raised it to 344 billion. And they pretend, that we have to suffer together. We understand your pain. We are addressing your problems. Liars. It is a lie. Unless you demand for your rights, nobody will give you your rights. Yeah. I think Falana made the point. Yes. Yes, sir. Nobody, human rights is not my property. Nobody can dash me. So we must end this with a commitment to mobilize our people, to demand for their rights. Gbogbo bí iṣu ṣe kún àti bóbẹ̀ ṣe bù ú pátápátá lẹ ti gbọ́ lẹ́nu arákùnrin Femi Falana. Gbogbo bí orílẹ̀-èdè yìí ti wọ́ láti òkè wá títí dé ìsàlẹ̀, gbogbo ẹ̀ pátápátá òun ni arákùnrin ti yànnàná. Arákùnrin tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín yìí, alàgbà kan rèé tó ń sọ wípé kí ọ̀gbẹ́ni Sunday Igboho, ìyẹn owó babádámì Igboho ṣá, wípé kó rọra kó ṣe díẹ̀díẹ̀ nítorí pé àwọn ọ̀tá ń ṣọ́, àti wípé níbi òkú ìyá rẹ̀ tó fẹ́ ṣe èyí, ó sọ síbẹ̀ ó wípé kí arákùnrin yìí kó bẹ̀rẹ̀ sí ni máa fura nítorí pé ọ̀tá pọ̀ nínú ilé, ọ̀tá tí pọ̀ lóde pẹ̀lú. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó sọ wípé níjọ́ tó bá máa ṣe àyájọ́ òkú yìí wípé kó fura kó sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé àwọn ènìyàn máa dọdẹ wá sí ọ̀dọ̀ rẹ̀. Gbogbo bí iṣu ṣe kún àti bọ́bẹ̀ ṣe bù ú, kódà ó tẹnumọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Yorùbá Nation yóò di gbígbà fún arákùnrin Sunday Igboho, ìyẹn Igboho ṣá, wípé kó ṣe jẹ́jẹ́ àti wípé tó bá lọ níwájú kó máa wẹ̀yìn, tó bá sì wà lẹ́yìn kó tún máa wò wájú pẹ̀lú. Gbogbo bí iṣu ṣe kún àti bọ́bẹ̀ ṣe bù ú, ẹ gbọ́ lẹ́nu arákùnrin alàgbà yìí, ẹ gbọ́ ohun tó wí. Mo kí ní ẹ̀yin ènìyàn níbikíbi tí ẹ ń bá ní àǹfààní àti gbọ́ mi ní àkókò yìí. Ìkìlọ̀ pàtàkì fún ohun tá a mú mi rí nípa olóyè Sunday Igboho. Èní ní ọjọ́ 13 nínú oṣù kejì ọdún 2024.
olóyè Sunday Igboho tí ẹ bá ṣàkíyèsí kò sóhun tọ́lọ́run bá mi bá gbẹnu mi sọ látìgbà tólúwa ti ń bá mi sọ̀rọ̀ nípa ìgbésí ayé yín tí ò kí ń wá sí ìmúṣẹ. ohun tá a tún mú mi rèé ẹ má ṣe gbóhùn ènìyàn láyéláyé o ẹ má ṣe gbóhùn ènìyàn bí a bá ṣe fi ránmọ ènìyàn ní kọ́mọ ènìyàn kó ṣe é àti pé ẹ tún má ṣe gbára lé ọmọ ènìyàn ìkòkò ń bẹ nínú ènìyàn tí wọ́n ṣe bí ènìyàn pàtàkì tí ayé sì bẹ̀ lọ́wọ́ sí ènìyàn. ìfúnra la fi ń lọ lé ayé ohun tá a mú rí níwájú ọmọ ènìyàn ẹ kíyèsára kọ́ má bàa ṣe bíi pé adìyẹ dà mí lóògùn nù pé a ó fọ́ lẹ́yìn àti ẹyin àtàdìyẹ ọlọ́run ló ní wọ́n ṣùgbọ́n nípa kíkíyèsára tí ọmọ ènìyàn gbóhùn ènìyàn gbogbo ẹ̀dá ènìyàn èyí tó bá lè fẹ́ gbọ́wọ́kọ́wọ́ ní orúkọ Jésù wọ́n rìnrìn àjò tí wọn ò ní dé mọ́. Yorùbá nation máa dúró ṣùgbọ́n ẹ má fì sẹ́yìn kò wá sóhun tọ́mọ ènìyàn lè sọ kò sí àwítúwí kan tó lè wí kò sí àhesọ tẹ́ lè gbọ́ ẹ má gbọ́ ohun tí wọ́n ń sọ. àwọn kan wà tí ẹ jẹ́ pé ń bẹ́ẹ̀ dá ìrìn àjò tí wọn kì í fẹ́ kí ọmọ ènìyàn délẹ̀ lérí àwọn kan sì wà tí ẹ jẹ́ pé tó bá kù díẹ̀ kéèyàn délẹ̀ lérí bíi pé kán fi agbára fa ọwọ́ ọmọ ènìyàn padà sẹ́yìn lójú ènìyàn àwọn náà sì máa sáré bíi pé wọ́n fẹ́ kí ènìyàn débẹ̀ ṣùgbọ́n sà ohun tí wọ́n ń ṣe ó yàtọ̀ sí ohun tọ́mọ ènìyàn ń ṣe. ẹ̀kejì rèé ìrìn àjò tí ẹ bẹ̀rẹ̀ yìí ìgbésẹ̀ tí ẹ bẹ̀rẹ̀ yìí Yorùbá nation máa dá dúró Yorùbá nation máa wà ṣùgbọ́n ní orúkọ Jésù wọn ò ní fi ẹ̀jẹ̀ mi àti rẹ̀ ṣe tutù. ẹ̀ẹ̀kẹta tó ṣe pàtàkì rèé ní ọdún tí a wà yìí nǹkan tún máa ṣẹlẹ̀ tó máa polongo ọmọ ènìyàn ju ti tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n nípa tó òkú ìyá ọmọ ènìyàn tí ń bẹ níwájú ọmọ ènìyàn tí ọmọ ènìyàn bá fẹ́ ṣe òkú yìí kí ọmọ ènìyàn kíyè sára torí amúmurí ọdẹ tí wọ́n ń dẹ sílẹ̀ síwájú ọmọ ènìyàn ṣùgbọ́n ní láìnú kan àti lọ́lá gbé kíyà má jẹ mẹ̀kúnnù àánú Ọlọ́run á fọhùn ṣùgbọ́n nínú àwọn ènìyàn tó ṣì ń bọ́mọ ènìyàn rìn ọ̀tá ń bẹ láàrin wọn nínú àwọn ènìyàn èyí tó bọ́mọ ènìyàn ń sá káàkiri ọ̀tá sì wà òkú ìyá yín tẹ́ ẹ fẹ́ ṣe yìí olóyè Sunday Igboho tó bá ṣe ń ṣe tí ọ̀run bá gbà yín láyà ti ṣe níbi tẹ́ ẹ máa sùn ṣíwájú ọjọ́ náà àti lẹ́yìn ọjọ́ náà tẹ́ ẹ bá lè ṣe ẹ má jẹ́ kí ọmọ ènìyàn kò sí bó ti wù kó súnmọ́ yín tó bó ṣe jìnnà sí yín tó ẹ má jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ níbi tẹ́ ẹ máa sùn síwájú òkú yìí àti lẹ́yìn òkú yìí níwọ̀n ìgbà tẹ́ ẹ bá bẹ ní Nàìjíríà ẹ má jẹ́ kọ́mọ ènìyàn kó mọ̀ bẹ́ẹ̀ kó ń tá òrò kó má bàa bo ń tá òrò jẹ́ àkíyèsí pàtàkì ìkìlọ̀ pàtàkì rèé Olúwa ló bá mi sọ̀rọ̀ kì í ṣe ènìyàn mi ò ń gbọ́hùn ènìyàn bí òṣòwò Ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́ torí ọba tó dá mi lọ́ba tó rí tán
ohun tó máa ṣẹlẹ̀ àti pé kó tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní bàbá mi ti rí. Àlàáfíà ní fún mi nìyẹn. Ẹ ṣí ẹ prógrámù yìí. Àlàáfíà ní fún yín sà. Àlàáfíà ní fún yín mà. Tí a bá ń sọ wípé kò sí ètò ààbò mọ́ ìyẹn nílùú yìí, á dàbẹ̀ ní pé irọ́ ni à ń pa. Ìṣẹ̀lẹ̀ ńlá kan ló ṣẹlẹ̀ ìyẹn ní ọjọ́ Sátidé ọjọ́ 10 oṣù kejì ọdún 2024 tí a wà yìí, níbi tá a ti gbọ́ wípé àwọn ajínigbé kan rèé tí wọ́n jí ọkọ̀ kan tí ń ṣe ọkọ̀ GUO mọ́tò láti òpópónà Ọ̀rẹ̀ sí Benin, níbi tí a ti gbọ́ wípé wọ́n jí àwọn èrò tí ń bẹ nínú ọkọ̀ yìí, wọ́n sì yọ̀ǹda ọmọ kékeré kan síbẹ̀, léyìí tó já sí wípé fún àǹfààní àwọn tí bá ń bọ̀ lẹ́yìn tí wọ́n bá rí ọmọdé yìí níbi tí wọ́n bá ti rí kán lè gbé àti wípé kán fi lè mọ̀ wípé nǹkan ti ṣẹlẹ̀ níbi òpópónà níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. A gbọ́ wípé àwọn òbí ọmọ yìí pàápàá jùlọ wípé wọ́n ti fi ìbọn pa àti bàbá àti ìyá ọmọ yìí. Ǹjẹ́ tá a bá ń sọ wípé kò sí ètò ààbò lórílẹ̀‐èdè yìí nítorí pé wọ́n ti olórí àwọn Miyetti Allah tí ń ṣe Bódèjó sí àtìmọ́lé, òun ló fa gbogbo bí àwọn Fúlàní yìí gbogbo bọ́n ṣe ń ṣòro tó sì ń ṣọkọ fún gbogbo àwọn ọmọ tí ń bẹ nílẹ̀ Yorùbá. Kí a má sì ṣe gbàgbé nínú fọ́rọ̀ kan tó káàkiri níbi tí ọ̀gbẹ́ni kan tí wọ́n jí gbé tó ti ń ṣàlàyé ohun tí àwọn Fúlàní yìí tí wọ́n sọ, tí wọn ò sì mọ̀ pé arákùnrin yìí ò gbọ́ gbogbo èdè tí wọ́n ń wí. Arákùnrin yìí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ tí ó sọ wípé àwọn Fúlàní tó jí òun gbé yìí, wọ́n sọ wípé ṣèbí àwa la ń kígbe pé sí bàbá ẹ̀ tí ń ṣe ààrẹ Muhammadu Buhari èyí tó lọ lọ́jọ́ sí wípé kò ṣe dáadáa, wípé Nàìjíríà jàgàjàgà, wípé nígbà tí àwọn bá han àwọn ọmọ Yorùbá lè mọ̀ tán táwọn sì bẹ̀rẹ̀ sí ní jí wọn gbé, wípé ìgbà yẹn làwọn tó mọ̀ pé àwọn ni ọ̀gá, àwa lọmọṣẹ́. Àsìkò rèé fún gbogbo ọba ilẹ̀ Yorùbá àti gómìnà ilẹ̀ Yorùbá àti gbogbo ọmọ Oòduà pátápátá lápapọ̀ láti dìde láti jà fún ara wọn, láti gbé ilẹ̀ Yorùbá ga padà, nítorí pé àwọn Fúlàní yìí tá à ń wò yìí wọn ò ṣeré gbogbo ọ̀nà láti rí pé àwọn gba ilẹ̀ Yorùbá pátá. Òun ni wọ́n ń wá. Àsìkò rèé fún ọmọ Yorùbá láti dìde láti tagírí síṣẹ́ bàbá wọn. Èyí lohun tí mo rò, tí mo sì rò nínú ọkàn mi wípé kó má jẹ́ pé tèmi nìkan ni yóò gbọ́, àti láti lè ta gbogbo ọmọ ilẹ̀ Yorùbá jí pátápátá wípé kí a má ṣe sùn, tá a bá wo wájú ká máa wo ẹ̀gbẹ́ ká sì máa wo ẹ̀yìn. Benjamin Olúwaṣẹ́gun Olúwapọ̀nmílẹ̀ náà ní orúkọ mi. Mo rọ̀ ọ́, bá mi like ẹ̀, bá mi share ẹ̀, kó sì bá mi subscribe sí i. Máa wò ó lóòrèkóòrè. Ìkànnì Lovers Arenas TV nìkànnì tí ó já sí yìí. Ẹ ṣeun, ó dìgbà kan náà ná.